A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́ pín wa o. Yorùbá wa ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọ bẹ̀rẹ̀. Ọwọ́ wa báyìí láfi gbárí ayé wa. Àní ṣàṣedànù, àní ṣàṣerí, àní ṣàṣejẹ lágbára àtẹ̀dá. Ẹ káàbọ̀ sórí ètò Oyè Ọ̀rọ̀ níbi tá a ti máa ń ṣe àtúpalẹ̀ àwọn ìròyìn tó bá jáde nínú àwọn ìwé ìròyìn ilé wa gẹ́gẹ́ bí wọ́n bá ṣe kọ, gẹ́gẹ́ bí wọ́n bá ṣe pè. Tẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye, onílàákàyè tẹ́ ń wò wá, tẹ́ dẹ̀ ń gbọ́ wá, tẹ́ sì bá ní fi òye ṣe àgbéyẹ̀wò rẹ̀, tẹ́ bá wa dá sí gẹ́gẹ́ bí àbá ṣe mú wá fún yín. Níbo la wá ń lọ lórí ètò fún tèmi? Lórí ọ̀rọ̀ jíjẹ ọba Olúbàdàn tuntun. Oríṣiríṣi àwọn èèyàn ò ní wọ́n ń pè mí tí wọ́n ń bi mí léèrè wípé ṣé a ti gbọ́ pé wọ́n ti kéde ọjọ́ ìwúyè, ọjọ́ tí ọba Owólabí Ọlákùlẹ́yìn tí yóò gba ọ̀pá àṣẹ, tí yóò gbadé gẹ́gẹ́ bí Olúbàdàn kẹtàléníogójì nílẹ̀ Ìbàdàn lọ́wọ́ gómìnà Olúwaṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Àti ìgbọ́, jẹ́ kí n sọ fún yín pé àti ìgbọ́ pé wọ́n ti mọ́jọ́ o, kò tí ì sí gbèdéke ọjọ́ kan pé ọjọ́ tí ìwúyè, ọjọ́ tí ọba Owólabí Ọlákùlẹ́yìn tí ó gbadé rẹ̀ o, òun tí ì kéde rẹ̀. Kì í dẹ̀ ṣe nǹkan tí ó máa jẹ́ bòńkẹ́lẹ́, ìtọ́jẹ́ pé gbogbo ayé ni ó gbọ́, gbogbo ayé ni ó mọ̀, òun náà ni ètò yẹn. Ṣùgbọ́n àwọn èèyàn lóríṣiríṣi lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà, òun náà ni wọ́n ti ń mú aṣọ ẹgbẹ́jọdá léyìí tí wọ́n lò fún ìwúyè àti ayẹyẹ ìgbọ̀pá àṣẹ pẹ̀lú ìgbadé ọba Owólabí Ọlákùlẹ́yìn tí wọ́n bá ti kéde ọjọ́. Ara àfẹ́ tí àwọn Ìbàdàn ní síra wọn, òun náà ni àpẹẹrẹ léyìí tí ó ń ṣẹlẹ̀ yẹn. Bó ṣe jẹ́ wípé wọn ò tí ì gbọ́ ọjọ́ tí wọ́n kódà ìta gbọ́ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé gómìnà Olúwaṣèyí Mákindé kò tí ì kéde orúkọ, kò tí ì kéde ìbuwọ́lù orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn táwọn kan fi mú aṣọ. Kódà lára àwọn tí wọ́n ti mú aṣọ ṣáájú kí gómìnà Olúwaṣèyí Mákindé kó tó kéde orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn láti rí àwọn ìgbìmọ̀ mọ́gàjí nílẹ̀ Ìbàdàn léyìí tí mọ́gàjí Asimiyu Àríọrí tó léwájú wọn, òun ló ti máa sọ, wọ́n ti mú aṣọ tí wọ́n lò fún ìwúyè àti ìgbadé ọba Owólabí Ọlákùlẹ́yìn. Kódà nínú aṣọ yẹn, aṣọ tí wọ́n mú yẹn, wọ́n ti gbé ti àwọn àgbààgbà kan lọ fún wọn. Lára àwọn àgbààgbà tí wọ́n ti gbé aṣọ wọn tí wọ́n mú fún, òun láti rí Àgbáoyè Ràsídì Adéwọ̀lú Ládọjà àtàwọn àgbáoyè míì nílẹ̀ Ìbàdàn. Òun ni wọ́n ti gbé aṣọ tí wọ́n mú tí wọ́n fi wúyè ọba Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹtàléníogójì ni wọ́n ti gbé lọ fún. Eléyìí fi ìfẹ́ tí wọ́n ní sí àṣà àti ìṣẹ̀ṣe wọn, ó fi hàn wá wípé ìṣọ̀kan iná ni ìlú Ìbàdàn wà. Ìyẹn báyẹn. Nínú ìròyìn míì, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ asòfin ní Àbújá lórílẹ̀‐èdè Nàìjíríà ní ọjọ́ ìṣẹ́gun Tuesday, ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà ọdún yìí, òun náà ni ó jẹ́ eléyìí tí ó yà yàn lẹ́nu tó sì bà nínú jẹ́. Kí ló ṣẹlẹ̀? A mú wá fún yín tí a bá wọnú ètò lọ. Bákan náà, àwọn èèyàn tí ń sọ̀rọ̀ lórí ìgbéyàwó David Adeleke táyémọ̀ sí Davido, èyí tó ṣe ní ọjọ́ ìṣẹ́gun Tuesday, ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà ọdún tá a wà yìí. Pàápàá jùlọ bí kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀, ọba Láyélúwà, ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, bí ó ṣe lọ síbi ayẹyẹ yẹn àti bí ó ṣe ń bọ àwọn èèyàn lọ́wọ́
lóríṣiríṣi. Òun náà ni àwọn èèyàn ti ń sọ̀rọ̀ lórí pé kò bójúmu o, kò sì yẹ kí irú ọba aládé tí ó jẹ́ ọba àwọn ọba tí ó nípò tó níyì tó lẹ́yẹ kó wá máa lọ sí irú òde bẹ́ẹ̀. Ó tún ṣe wá lọ yẹn o, ó tún wá yẹ kó ṣe ara rẹ̀ lọ́jọ́ pé ó tún wá dóde, ó tún wá ń bọ gbogbo àwọn èèyàn lọ́wọ́ níbi òde yẹn pé kò yẹ, pé kò tọ́. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ṣé kí lè ròyìn, kí ni ìwòye yín? Ẹ jẹ́ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, a kà á sì gbé yẹ̀wò. Ẹ wá jẹ́ ká lọ sínú ètò nísànsán gan. Otasansan Media àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Ó kárí ayé. Otasansan Media, ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. Professional camera wa mú sánsan, lightning wa mọ́lẹ̀ kedere, sound wa já tòròtò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. Àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Otasansan Media níbikíbi. Ká tó wá mẹ́nuba ìṣẹ̀lẹ̀ láabi eléyìí tó ṣẹlẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin ní àná ọjọ́ ìṣẹ́gun Tuesday yẹn, níbi tí ọkùnrin custom officer tó jẹ́ òṣìṣẹ́ aṣọ́bodè níbi tó ti ṣubú lulẹ̀ tó sì dágbére fáyé lásìkò tí ó ń jẹ́jọ́, lásìkò tó ń dáhùn àwọn ìbéèrè kan níwájú ilé ìgbìmọ̀ asòfin lọ́jọ́ ìṣẹ́gun Tuesday. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé, ìwé ìròyìn BBC wọ́n gbé wọ́n ní ọ̀rọ̀ di wòmí kí n wọ̀ nílé ìgbìmọ̀ asòfin nílùú Àbújá lọ́jọ́ ìṣẹ́gun Tuesday nígbà tí òṣìṣẹ́ àjọ aṣọ́bodè kan dédé ṣubú lulẹ̀ tó sì kú. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lásìkò tí ọkùnrin náà farahàn níwájú ìgbìmọ̀ kan láti dáhùn ìbéèrè. Ilé asòfin sọ nínú àtẹ̀jáde kan tí alága ìgbìmọ̀ tó wà fún ètò ìròyìn Akin Rótìmí tó fi síta pé òjijì ni ọkùnrin náà bẹ̀rẹ̀ àìsàn nígbà tó ń dáhùn ìbéèrè lọ́wọ́ níbi aago kan ọ̀sán lọ́jọ́ ìṣẹ́gun Tuesday. Ó ní ìpayà ńlá ní ikú òṣìṣẹ́ aṣọ́bodè náà jẹ́ fún ilé ìgbìmọ̀ asòfin. Ọ̀gbẹ́ni Rótìmí sọ pé àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn tó wà nílé asòfin wọ́n gbìyànjú láti dóòlà ẹ̀mí ọkùnrin náà, ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ pàpà bọ́ torí pé ẹ̀pà ò bóró mọ́. Tí ó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀. Wọn kò dárúkọ ọkùnrin náà nítorí wọ́n ní àwọn fẹ́ bọ̀wọ̀ fún ẹbí rẹ̀ pé ní àwọn ò fi dárúkọ ọkùnrin tó dolóògbé ọ̀hún, ìyẹn ọkùnrin aṣọ́bodè tó ṣubú lulẹ̀ níwájú ilé ìgbìmọ̀ asòfin nílé ìgbìmọ̀ asòfin nílùú Àbújá lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 25 oṣù kẹfà ọdún tá a wà yìí. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé wọn kò sọ ohun tó ṣekú pa, ìròyìn sọ pé ariwo mo fẹ́ mu mi ni ọkùnrin náà ń ké tí ó fi ṣubú lulẹ̀ tó sì kú lójú ẹsẹ̀ náà. Kọ́lọ́run bẹ Èdùmàrè kí ó máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa, kó máa dáàbò rẹ̀ bò wá. Ilé tó lágbára ó lágbára, ṣùgbọ́n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti wá ń fi èrò wọn hàn àti ìwòye wọn lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Tìjání Àsìmíyù àwọn ní tí kò bá kú yóò tú àṣírí àwọn asòfin tí wọ́n jọ wà nídìí ìbàjẹ́ tí ebi fi ń pa ọmọ orílẹ̀-èdè yìí. Adérẹ̀mí Ismail àwọn ní ó dìgbà ó dìgbò ṣe ó dàrínà kò. Olúwaṣeun Akínfẹ́nwá àwọn ní ọ̀rọ̀ tèmi ni pé tí ènìyàn bá jẹ gbè kò lè kú gbè. Olú David àwọn ní nígbà tí ọwọ́ wọn kò bá mọ́ ń kọ́ àwọn ẹrù ẹlẹ́rù tí wọ́n ti gbà lọ́nà èrú ló ń dájọ́ fún wọn.
ẹni tó bá jẹ gbè ló máa kú gbè. Olú David àwọn ni wọ́n sọ yẹn. Àlàmú Fúnmi Ayọ̀rìndé àwọn ní ìpayà nìyẹn o, bóyá wọ́n fẹ́ fi ọ̀rọ̀ pọ̀ ẹni ẹlẹ́ni lọ́fun ni, Ọlọ́run yóò tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Okunola Bínúyọ àwọn ní bóyá nínú ráìsì tí wọ́n gbà lọ́nà tí kò tọ́ ni ó jẹ níbẹ̀ kí ó tó wá máa dáhùn ìbéèrè níwájú ilé ìgbìmọ̀ asòfin. Ọlárẹ̀wájú Látìfá Olúwaṣìndára àwọn ní ogun ayé kò ní borí mi tọmọtọmọ àti ọkọ mi o, Ọlọ́run yóò máa ṣọ́ wa. Tí wọ́n sọ tí wọ́n nìyẹn. Kótódayọ̀ Isaac Adégòkè David àwọn ní èyí jẹ́ ẹ̀kọ́ ńlá fún gbogbo yín pé ilé ayé àfọwọ́bà fi sílẹ̀ ni o, ẹ ṣe rere kí Olúwa kó fi orí jìn ọkùnrin náà. Saheed Balógun Ìṣọ̀lá àwọn ní ta ló tún kù kó yọjú sílé ìgbìmọ̀ asòfin. Adéjùmọ̀ Rasaq àwọn ní kò sí àsìkò tí ikú ò lè pa ènìyàn o, ọlọ́jọ́ ló dé. Jimoh Kamaldeen àwọn ní ẹ̀yin asòfin ẹ fìyẹn náà kọ́gbọ́n o, ọlọ́jọ́ ń bọ̀. Abdulrasaq Omidowo àwọn ní that is cause. Princess Disrems àwọn ní ọjọ́ ọkọ ẹ̀dá ò ṣeé dọ́gbọ́n sí. Princess ni wọ́n sọ yẹn. Mikael Abiodun Afolabi àwọn ní many Nigeria don die as result of seizing their guys and some are on their sick bed for years. Customs are evil. Kọ́sìm Ọlá àwọn ní ó yẹ kí ikú yẹn jẹ́ ìwàásù fún àwọn àṣebàjẹ́ tó wà ń bẹ̀ àmọ́ irọ́ ni wọn ò ní ronú rárá. Ọ̀rọ̀ pọ̀ tí àwọn èèyàn ń sọ, eléyìí tí a lè mú wá òun náà ni àti mú wá fún yín yẹn. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wá onílàákàyè ẹ̀dá, kí lèrò tiyín, kí ni ìwòye tiyín lórí eléyìí tí a mú wá fún yín yìí? Ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ asòfin nílùú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Ṣàdédé la gbọ́ pé ọkùnrin òṣìṣẹ́ aṣọ́bodè kan ló ṣubú lulẹ̀ lásìkò tó ń dáhùn ìbéèrè níwájú ilé ìgbìmọ̀ asòfin, tó sì ń kígbe ìmùmẹ̀ tó gbabẹ̀ dágbére fáyé, tó gbabẹ̀ jẹ́pẹ̀ Ọlọ́run. Kí ni ìwòye yín, kí lè ròyìn, kí lẹ fẹ́ sọ sí ìṣẹ̀lẹ̀ yẹn, àti pé ṣé ó dáa bí ilé ìgbìmọ̀ asòfin bí wọn ò ṣe fi orúkọ òṣìṣẹ́ aṣọ́bodè tó dolóògbé yẹn síta, sọ́dà bí wọn ò ṣe fi síta? Ẹ jẹ́ ká mọ èrò tiyín, ẹ jẹ́ ká mọ ìwòye tiyín láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ẹ bá ṣe fi ránṣẹ́ sí wa lórí, gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yìí. Ibi náà ni a ti dágbére fún yín lórí ètò fún tèmi, lórí ètò Yí Ọ̀rọ̀ níkànnì Otasansan TV. Ẹ má wàá gbàgbé, ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá, ẹ bá ní pín, ẹ bá ní share program yìí, ẹ bá ní share rẹ̀ lórí àwọn social media platform yín: Facebook, X, Instagram, TikTok, Telegram, WhatsApp àtàwọn social media platform míì tí ẹ bá ń lò kó lè káàkiri àgbáláyé. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Orúkọ tèmi ò yípadà, Tajudeen Olówó Òkèrè lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọ̀dẹ̀ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ nílùú Kábíyèsí ọba láyélúwà Ìyọlá Taofeek Àkàndé Mọ̀rẹ́nigbadé Oyèbádé àkọ́kọ́ Olúkòyí tìlú Ìkòyí Ọ̀ṣun. Kádé pẹ́ lórí o, kásẹ̀ kọ́ pẹ́ lẹ́nu, kẹ́ ẹ pẹ́ lórí ìtẹ́ àwọn baba ńlá yín.